ẹ gbowó yín pàdé ẹni máa sí tí máa ń gbòòrò yìí ó ẹ bá mi wáyà mi lọ Àlàní 90K ó láìkí obìnrin o ó ti sáyà gbẹ̀ngbẹ̀ ogun ní oko ní kóòtù ọdẹ bàbá máa yọwọ́ lọ́rọ̀ mi bàbá máa yọwọ́ lọ́rọ̀ mi bàbá máa yọwọ́ lọ́rọ̀ mi. Ẹ̀yin náà máa gbórin àdúrà tí Àlàní 90K tó ń jù sí mi lára ẹ̀yin náà ń fìlì àbí bẹ́ẹ̀ ṣe wá ń fìlì ẹ̀yẹn ní fìlì ẹ̀ lásán ẹ máa jẹ̀bùn lórí ètò wa kan tó ń bọ̀ ètò eléyìí tí àdìdì gbé kalẹ̀ fún Àlàní 90K ní ọjọ́ Saturday 10th oṣù tá a wà nínú èyí ni Saturday nírọ̀lẹ́ láago 6 Nigerian time 6 rọ̀lẹ́ ní Saturday Sunday aago 6 yẹn náà ni Nigerian time Monday aago 6 rọ̀lẹ́ Nigerian time náà ni ṣé wàá rí tẹ́ bá ti bẹ̀rẹ̀ sí follow wa tẹ́ bẹ̀rẹ̀ sí wò ẹ wo àwọn orin Àlàní 90K bákan náà ṣáájú ká tó bẹ̀rẹ̀ tó ẹ gangan lọ sórí Àlàní 90K ní Instagram yín àti YouTube tẹ́ bá ti débẹ̀ ẹ observe ẹ gbọ́ àwọn orin yẹn dáadáa most especially ti bàbá má yọwọ́ lọ́rọ̀ mi yìí hunters prayer torí orí ẹ̀ lẹ́ẹ̀tì jẹ̀bùn ẹ gba owó ẹgbẹ̀lẹ́mùkún owó lórí ètò ni ṣùgbọ́n ẹ follow mi ní TikTok ìyẹn Bembeyeke comedy ibẹ̀ gangan láti jọ máa ṣe ẹ darapọ̀ wọn bẹ́ẹ̀ ṣe ẹ̀ fáwọn ẹlòmíì o torí pé kí ni ẹ̀bùn lásìkò yìí ó wà ńlẹ̀ Àlàní 90K ló ní akọ ẹ̀bùn yẹn lẹ̀ fẹ́yìn èèyàn náà ẹ̀yin náà mọ̀ lórí ọwọ́ yẹn ó yá náà ó yá jẹ́ tún máa gbádùn ẹ̀ lọ.